Ànábì sallallahu alayhi wa sallam ó sì wá lójú kòkó ká máa gba àwẹ̀ ọjọ́ àràfà nínú hadithu Abi Qatada anna Rasulullahi sallallahu alayhi wa sallam qala. Abu Qatada ní Ànábì sallallahu alayhi wa sallam sọ pé sawmu yawmi Arafata yukaffiru sanatan qablahu wa sanatan ba'dahu wa yawmi Ashura yukaffiru anhu sana. Ànábì sallallahu alayhi wa sallam ó ní àwẹ̀ tá a bá gbà ní ọjọ́ Àràfá yóò pa àwọn ẹ̀ṣẹ̀ ọdún kan tó ti lọ sẹ́yìn, yóò pa á rẹ́, àtàwọn ẹ̀ṣẹ̀ ọdún tó tún bọ̀ lẹ́yìn rẹ̀ yóò pa á rẹ́. Ó wá ní wa yawmi Ashura, ṣùgbọ́n àwẹ̀ ọjọ́ Ashura ìyẹn ọjọ́ kẹwàá Muharram yukaffiru anhu sana, ẹ̀ṣẹ̀ ọdún kan péré ìwáyà ní ìgbé tó ti lọ òun ló mọ́ parẹ́. Ṣùgbọ́n Àràfà àwọn ọdún kan tó ti lọ àtọdún kan tó ń bọ̀ òun ló mọ́ parẹ́. Irú àwọn ẹ̀ṣẹ̀ wo ni àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké, àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yóò parẹ́. So àdísì Ànábì sallallahu alaihi wasallam ó fi rí lẹ́m̀bẹ̀ pé ká gbà àwẹ̀ ọjọ́ Àràfà fáwọn sí ní Àràfà ẹgbẹ̀ ọjọ́ Àràfà. Tàbí sọ lẹ́ẹ̀kẹ́ yí pé súnà kan pamọ́ ni tó bá dọjọ́ kẹsàn-án Dhul Hijjah tá a fẹ́ mú lọ́la insha Allah ká gbà àwẹ̀ ọjọ́ Àràfà. Yálà à ń gbà àwẹ̀ ẹbọ látọjọ́ alákọ̀ọ́kọ́ ni àbá àgbà ẹgbìyànjú gán kẹgbà ọjọ́ Àràfà. Àwọn masáìdì kan pọ̀ lábẹ́rẹ̀ ọjọ́ Àràfá wọ́n lọ bọ́sọ́jọ́ sátidé, ọjọ́ Àràfá bọ́sọ́jọ́ Jímọ̀. Ní tó lọ dúró ọ̀rọ̀ àwọn olùmọ̀ ní pé ẹgbà àwẹ̀ ọjọ́ Àràfá lè gbà àwẹ̀ rẹ̀ ní sájọ́ sátidé ẹgbà àwẹ̀ gíní òkúdà. Wallahu ta'ala a'lam. Lórí ẹ̀dá nìkan ni ó nímọ̀ jùlọ. So àwọn ọlá tó ń bẹ fún mẹ́wàá àkọ́kọ́ Dhul Hijjah àti mú ti Àràfà lẹ́yìn ọjọ́ Àràfà kò ní ọjọ́ ọ̀gbọ̀n ọjọ́ Iléyá. Ká tó débẹ̀ yẹn àwọn tàbá aláníyàn pé a pa ẹran ní Iléyá tó ń bọ̀ yìí hadith Muslim ó ní Ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹni tó bá fẹ́ pẹran lọ́jọ́ Iléyá lọ́kùnrin tàbí lóbìnrin, ọkùnrin máa ń pẹran, obìnrin náà lè pẹran. Kódà ọkọ rẹ̀ pa, obìnrin náà lè sí ẹni ó lè pẹran. Ṣùgbọ́n ẹni tí ó fẹ́ ìjọ́ràn yàn lé lórí jù kó pẹran ó ní ọkùnrin bá lé ilé tó bá ní ìtàpá tó bá lówó ẹ̀. Tí ò bá lówó ẹran kì í sọ̀rọ̀ yàn kó pẹran. Ọ̀ tó bá lówó rẹ̀ ó gbìyànjú kó pa. Ànábì sallallahu alaihi wasallam ní man wajada sa'atan, Ànábì ẹni tọ́lọ̀ bá fún lówó wà lábùbí dọ́rà wà pẹ̀rẹ̀ lọ́jọ́ Iléyá. Ànábì sallallahu alaihi wasallam sọ fún aláyà tọrọ fún musallana. Ànábì tá bá ń kí yídì kó ta kété pọ́n wà sí yídì ìwà ọ̀rọ̀. Ìyẹn ní owó lọ́wọ́ láti fi ra ẹran, kò wá ra ẹran láti pa ẹran lẹ́ran wọn. Ní àdúgbò yìí bá fà lọ rẹ̀ rán 1 million ó sọ bí kan láàárọ̀ yìí pé ẹni rọ̀ bá àwọn tẹ́ra ní 1 million tẹ́ bá níwò rẹ̀ ẹ̀rà àkẹ́ ẹ̀fẹ́sẹ̀ ìjọsìn ní ó sọ láàárọ̀ pé owó yẹn ọlọ́run fún wa. Owó tó mẹ́nu àkáǹtì wa yẹn táwọn gbogbo ayẹn táwọn gbogbo ayẹn fígọ̀ lásán ni, nọ́mbà lásán ni. Tẹ́ẹ̀ bá tètè na kẹfì ṣetán Ọlọ́run ọba ẹ̀ ń bá wọn tí ó na ẹ̀ bá wọn kó pamọ́ ni. Ọlọ́jà pẹ́ láyé o, ọlọ́mọjà tí kú láyé o. Tẹ́nìkan lọ bá dákẹ́ wẹ́ lò
táwọn gírímà ké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  bí wọ́n bá wálẹ̀ tán wọ́n náà rí ATM wọn sí náà àbí sẹ́ wọ́n lọ kàn ní. Ibo ní ATM káàdì wà náà lọ́mọ fẹ́ràn tí pásítọ̀tù bàbá yìí fẹ́ràn tí bí mi ó dàgbà ní pé 2442 ni ẹ lọ gbowó jáde ń bẹ́ o. Wọ́n ṣe ṣubú náà lọ́gbọ̀n gbowó jáde ó bá yín bẹ̀rẹ̀. Àdìká mọ̀ sèvù owó fáwọn mọ̀lẹ́bí wa ó dá tó ká sèvù owó fún wọn. Ṣùgbọ́n ẹ náwó láti fi ṣèjọsìn fọ́lọ́run ọba tó bá ti dìgbà tó yẹ ká fi ṣèjọsìn. Olówó Mọ́kà olówó ò ní lọ. Ọlọ́run fún olówó Mọ́kà. Ọlọ́run tó fún ọ ní mílíọ̀nù tó lè fi lọ Mọ́kà yẹn tó lóò ní lọ. Tó gbọ́dọ̀ Ọlọ́run tó fún ọ ni. Tó jẹ́ pé insha Allah láwùjọ àwa mùsùlùmí àwọn ọmọ Mọ́kà ìlú kò bá àdí 50 million. Insha Allah ọmọ ni. Torí nígbà tí Mọ́kà tó jẹ́ sílẹ̀ mẹ́ta tó jẹ́ 5 naira tó jẹ́ 1000 gbogbo èèyàn kan náà ló lọ. Àwọn èèyàn kan náà parí 1000 yẹn gbà yẹn. Pé Mọ́kà bọ́ di 1000 ẹ̀wọ̀n láti fẹ́ kó 1000 báwo bí wọ́n ṣe lọ Mọ́kà àwọn èèyàn kan pariwo owó. Àwọn tó lọ 8 million 10 million láwọn ọdún yìí lọ́nà kó sàánú tó bá tún yá ọdún mẹ́wàá sí ìsìn àtúmọ̀ yí 10 million yẹn. Nígbà tó lọ Mọ́kà 10 million àlọ́ lọ Mọ́kà 10 million ayédáńgbà náà wọ́n pariwo 10 million yẹn o. Bá ṣe lọ fọdún inú nìyẹn bá ní lọ Muhammad sallallahu alaihi wasallam nìyẹn àdìsálà sí nínú bọ́ọ̀lì. Alábìnrin kò sọ́dún kan àyíkọ́dún tí ó tẹ̀lé yóò burú jọdún tó lọ. So àwọn ọdún wọ́ọ̀sìn sí ni wọ́n máa wọ́ọ̀sìn sí ni wọ́n máa báàdì tó fi dàlù kìyàmù. Àwọn ọdún tó ń bọ̀ níwájú ò lè dá bí tẹ̀yìn mọ́. Ẹgbàgbé arábìnrin ló sọ kìí sì sọ̀rọ̀ fẹ́nu kìí sì parọ́. Àwọn ojú sì ni àwọn ojú ọmọ pẹ̀lẹ́ àwọn ojú ni kí àwọn olú ọgbọ́n náà láti dáyé ti dà lónìí. Àlọ́jọ́ kankan fẹ́ ká mọ̀ sọ pé ayé ti dà lókè fẹ́ ká mọ̀ sọ ní bọ́tá ti rí láti bó ṣe rí. Òun ní kòrò ṣe rí. Kúrẹ́dà kó ṣàánú wa tó bá ti lówó yẹ láti fi ṣèjọ́sìn ẹ fi ṣèjọ́sìn ẹ̀rẹ̀ mọ́wọ́ yẹn fi rẹ̀ ran 750 ní 650 ní kíní kan tó bá ní lọ láti sí lọ́wọ́. Téèyàn bá mú owó kan tó mú jáde nínú àpò rẹ̀ tó fi ṣetán lọ́rùn pàtẹ́ bá ti fi ṣetán lọ́rùn tó tá ní ẹ̀yìn bá dá ẹ̀yìn tẹ́tẹ̀ mọ́ rí satisfaction pẹ̀lú sí lọ ẹ̀rí. Lọ́dún yẹn bá lọ tó lọ mọ́ lọ́wọ́ tẹ́ ẹ̀pẹ̀rẹ̀ yẹn yóò mọ̀ regret ní kọ̀rọ̀ kìíní yóò sì mọ̀ yóò mọ̀ jù. Tolúwẹ̀dẹ́dà bá fẹ́ gbé títọ́ bí ẹ̀dẹ́ alọ́ ọ̀rọ̀ fìtínà kan síyàn lẹ́yìn ọdún owó tẹ́ ẹ̀fẹ́ mọ́ ìyẹn fìtínà tó wà dé ẹwà náà times 2 ẹ̀ kọ́lọ́mọ́ fìtínà wà. Mo mẹ́nìkan àbáwọ́ sọ̀rọ̀ pé dásítọ̀ lọ́rùn abẹ́ àánú bàbá wà lẹ́gbẹ̀ẹ́ àkọ́bọ́ sánásí ẹgbà náà olówó ní láti lọ bá wọn ẹgbà dásítọ̀ lọ́rùn ẹni àwọn iléèwé ọ̀dọ̀bẹ̀rẹ̀ òde ní bá ká gbogbo ẹlẹ́ ọ̀tọ̀ ni ó tẹ́ lọ fọmọ iléèwé ọ̀tọ̀ lówó ẹ dásítọ̀ lọ́rùn asọ́rún ó bá fún ọlẹ́ skúùsì pé àwọn ilé ìgbẹ́ wọlé ṣùgbọ́n ọlọ́yẹ ká ọmọ ilé ìgbésùn ní ilé ọ̀sẹ̀ tó tẹ̀lé àfihàn ọ̀pọ̀ fìtínà lákan ṣẹlẹ̀ sí bàbá owó tán ná sí fìtínà ìkéṣe kékeré wọ́n sọ fún àwọn èèyàn tá a jọ lọ pé tó bá ní bàbá ilé ẹ̀ lọ sí sọ́dápọ̀ ẹjọ́ yẹn bí olú ẹ̀dẹ́dà jẹ́ fi sọ́dápọ̀ yẹn dènà aburú tó dé torí pé sọ́dápọ̀ máa ń dènà aburú tẹ́ bá sí sọ́dápọ̀ tábùkù kan bá ń lọ ọlọ́pàá yìí tì padà. Tó bí ẹgbẹ́ tó bá ní kéèyàn náwó sójú ọ̀nà ọlọ́rọ̀ ọba wọ́n fi ń sàánú ara wa ni. Tábà sì náwó sójú ọ̀nà ọlọ́rọ̀ ọba owó wa ò lè tán àlẹ́bí ló sọ bẹ́ẹ̀ sọ́mọ lọ́wọ́ àrẹ ọ̀sán mo ní tẹ́kùn yẹn wọn pọ̀ sí ni
So ẹ jẹ́ ká fi owó tá a ní ká fi sí lọ ẹran tó dáa lẹ́yìn ẹ̀gbàgbá ẹ má rẹran tó ń ṣàìsàn tó ti mókùn tó ti kán lẹ́sẹ̀ tó ti kán ní ìwò nísàlẹ̀ pátápátá látó ṣẹ́ níwò ni ó sì wọlé òun ti kán níwò ó ti tú níwò àbójú rẹ̀ ti fọ́ tárí ojú ilé ti fọ́ tàbí ojú ara ní pọ́blẹ́mù díẹ̀ ni láwọn ìtẹ́yìn ò rí dáadáa ó lọ ọ̀tá àti pé ojú yẹn ti ní pọ́blẹ́mù ojú yẹn ti dà ẹgbẹ́ ọmọ kéèkéé gangan àwọn ojúẹlẹ ẹran olójú kan lẹ́ra ní tọ́mọ yín bá ní pé ẹran olójú kan lẹ́ra ẹ̀yà àdàpadà ìyẹn ò wọlé yá tọ́mọ wa wọlé dádì the goat ọ̀hàì lónìí tọ́mọdé bá fi lè fọ́ bọ̀ tí ẹtọ́ jẹ́ gbàlagbà tọ́mọdé tí ò rí kó lé rí dé ó wọlé tó bá ti rù kẹ́ẹ̀gún ẹran tó ti rù kẹ́ẹ̀gún káàtí gbogbo ẹfọ́yà rẹ̀ ẹ̀mọ́ra kò wọlé yá tó ti yé adìẹ ò wọlé yá ewu ò wọlé yá ìgalà wọlé yá àwọn ànáàm àwọn ẹran ọ̀sìn tá a mọ́ pàjẹ nílé là ń sọ ẹṣin náà wọlé yá tó mú náà máa ń fẹṣin ṣe léyá bókà pé a máa ń jẹṣin àdìsí wá pé àdìsí sọ yìí pàrà tí wọ́n sì àdìsí orí sálàm ní láyé àdáni o wọ́n pẹ̀sìn àjẹṣin ó wọlé tó ti yé ṣùgbọ́n pé sáni fẹ́ ṣe léyá là wọ́n àlẹ́ àti bá lọ. Kápẹ̀rẹ̀ léyá wa ọjọ́ tó dáa jù kápẹ̀rẹ̀ léyá ọjọ́ alákọ̀ọ́kọ́ ìgúnra ni yọ́mù náà torí wọ́n pè ní yọ́mù náà ọjọ́ ọ̀gúnra ní tá a lè fi sin lọ́run tá a fi lè súnmọ́ lọ́run wa jù lọ́jọ́ náà òun náà lẹ́rìn tá a fẹ́ pa yìí tá a lè fi sin lọ́run tá a lè fi súnmọ́ lọ́run taqarruba ila Allah olúwa aláwọ̀ ní ìyẹ̀jẹ̀ rẹ̀ kò ní ìdí nọ́mà rẹ̀ tó bá wọn náà láàbùkú jẹ́ oríláyà náà lọ́ha gbòòrùhà wọ́n náà di màrúhà wọ́n láti yà náà lòkù káàkiri àmúkù olúwa ní ẹran nọ́mà ẹran tó ẹgbẹ́ pa tàbí ẹ̀jẹ̀ rẹ̀ kò lọ́dọ̀ ọlọ́run kò kan ọlọ́run ṣùgbọ́n ìpayà tẹ́ fi pẹ́ran yẹn lọ́lọ́ méjì ilé bí ẹni bá pa yóò dáa ìfọdẹ gbẹgbẹ gẹrẹ yẹn dáa kó mọ jẹrẹ tó ń ṣàìsàn kí wọn bá fún àwọn mùsùlùmí gẹrẹ aláìsàn tó ti ní àìsàn lára jẹ nínú ọdún ẹlòmíì ó jẹrẹ aláìsàn òun náà bá kó àìsàn ẹpẹrẹ tó dáa bàbá kẹfẹ sí lọ́wọ́ ní tó bá dá àwọn sí lọ́wọ́ jẹlọ sùn àwọn ọmọ àgbẹbí àádáwọn méjèèjì nínú ìtàn إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر àwọn méjèèjì wọ́n súre àti wọ́n fi nǹkan ṣe ìjọsìn fún Allah ìkan ló tó dáa ìkan ló tí ò dáa ìtò ló tó dáa wọ́n gbà ìtò ló tí ò dáa kò gbà ẹni tó bá fi tó dáa sí lọ́run ló gbà ẹni tó bá ló tí ò dáa kò ní gbà. Inna Allaha tayyibun ọba wa tó mọ́ ní wàlá yàtọ̀ ìlà tọ̀yíbà kò ní gbà wọ́n wá àtúntò bá wá. Alẹ́pàdù, alẹ́pàdù sóòsì, alẹ́pàmọ́lù, alẹ́pàdù èwo ló lọ́wọ́ jù. Ságbó ní sẹ́mi sóòsì ní sẹ́mọ́lù ní àfáàfà láàrin ara wọn. Aláwọ̀ tó lọ́wọ́ fún mọ́lù lọ́lá jù, àkúrú lájù. Torí pé tẹ́ wá pa ẹ̀rọ ló kárí pé yóò kárí oko. Ẹjẹjẹjẹjẹ lè ní ẹtù fáwọn èèyàn jẹ ọlọ́run lọ́wọ́ jù pé bí ẹran bá ṣe pọ̀ sí ládá ó ṣe pọ̀ sí àpapọ̀lọ́run àwọn afárá lọ́wọ́ ṣùgbọ́n apákan náà àwọn afárá lọ síbi táwọn ti gàgán ṣe sallallahu alaihi wasallam àná bí o pàtó fẹ́ ṣe léyá ní Mọ̀dínà o dọ́ha alkabushain alamlahain alábìpa àgbò méjì alamulahain
tí funfun káàkiri ayé ara rẹ̀ tó wá ní dúdú lójú dúdú gbàsẹ̀ al-aqranayn tí ìwò rẹ̀ ṣe dáadáa ó là lọ́bì pa wọ́n dẹ̀ ní tálọ́bì máa ṣe nínú iṣẹ́ ìjọsìn ló dájú àlọ́bì náà mọ̀ èyí pé káfà wọn ló káfà wọn àwọn kan ní tẹ bá sọ bẹ́ẹ̀ hajj tálọ́bì wá ṣe bàbá mi fẹ́ pẹ́ ní hajj bàbá mi fẹ́ pẹ́ ní hajj ràkúnmí ló pa o ó sì pa ràkúnmí 100 sọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àìsàn 100 ràkúnmí ló ti pa. àwọn kan lọ bẹ ìjọba bẹ sọ báwọn àlàkùnlé àmì bàbá pàgbò ó lọ bàbá pàmò ó lọ èwo ló wá lọ́lá jù ní méjèèjì ọlọ́run ẹni tá a bá pa lọ́jọ́ léyà ẹ̀jẹ̀ ń bẹ̀ ẹ̀fọ́n aláìní jẹ́ ń bẹ̀ ẹ sì fọ́n ọ̀rẹ́ yín kó rà kan pẹ̀rọ ẹ̀fọ́n náà jẹ́ àdúní tẹ bá fún mi yóò mú mi jẹ jàgbọ́dé mi palọ̀ àfẹ́ tẹ́sì tí adẹ̀gbín sàlékún ìfẹ́ á jẹ́ ń bẹ̀ afáwọn aláìní jẹ àwọn aláìní yẹ pàtàkì ká fún wọn jẹ́ o ó ní wàá tí rí mo ní bàyí sẹlẹ̀fàkì lọ́jọ́ fáwọn tí wọ́n jákàmù lọ́gbẹ̀mù láti rẹ̀ràn pa àwọn aláìní ẹ fún wọn jẹ́ ṣẹfáwọn aláìní jẹ ẹjẹ́ káwọn aláìní mọ̀ lọ́jọ́ yẹ pé àwọn òpẹ́rán ní àwọn òjẹ̀rán kẹ́ẹ̀pẹ̀rán ní yíkẹ́ wá gbé ránṣẹ́ sí bàbá ilé kan tí wọ́n ti kẹ́kẹ́ fi ìtàn kan kẹ́ẹ̀gbé ránṣẹ́ sí ilé kan tí wọ́n ti pẹ̀rán orí ní ìtàn lábẹ́rẹ̀ náà tábálágbára àti ẹran fáwọn èèyàn ẹran fún wọn èyí lè rẹran tó pọ̀ tó wá fún wọn láì pẹ̀lú ẹ̀kùnrin aláwọn ẹ̀dá wọn ṣe bẹ́ẹ̀ dáadáa ó rẹran fáwọn èèyàn ẹran fún wọn bí tàwọn olóṣèlú kọ́ láti sọ̀rọ̀ olóṣèlú náà bá sì rà náà tọ̀ tẹ́ẹ̀bà tọrọ lọ́wọ́ ẹ̀mọ́ tọrọ lọ́wọ́ anybody bọ̀ tó bá ṣe ń fún yín tọ̀ so a jẹ ń bẹ̀ afọwọ́ aláìní jẹ a lè fáwọn ọ̀rẹ́ jẹ kò ní gbèdéke ìgbàtà lè jẹ́ rẹ́yẹdà ẹgbà lẹ́ran léyà èsì nílédò ní dédé náà ni ọ̀rọ̀ tó sọ wípé ẹ àgbọ̀dọ̀ jẹ́ kọjá Àṣúrà ó ní àgbọ̀dọ̀ jẹ́ rẹ̀ léyà kọjá káyókáyó àwọn bàbá ló ní ìyẹn kò lẹ́sẹ̀ lẹ̀ tó rádí sí mú wá pé ẹ ṣe ẹ̀dẹ̀kí ẹ̀sùn rẹ̀ ló bá fi wù ní lọ́jọ́ ọdún ló ní káwọn aṣọ tó dá ó lè má jẹ́ aṣọ tuntun but aṣọ tó dá aṣọ tuntun náà déédéé ni sáàlì má sọ tuntun torí ọdún bẹ́ẹ̀ ni orúfù ní kò sí tó burú bẹ́ẹ̀ sáàlì lọ́lé ọdún bẹ́ẹ̀ ni orúfù ní kò sí tó burú bẹ́ẹ̀ kò sẹ́rì ẹ máa lọ́lé ọdún àṣà ni ó wọlé torí pé àsìkò ọdún àkótá máa ń bára wá dùnnú ni ẹ̀jẹ̀ tí ayé ti pẹ́ yìí mọ̀lẹ́bí ẹ̀sì sí láti ọ̀rọ̀ yìí travel dúró síra yìí travel lọlé travel lọ àwọn abúlé kẹlọ dálẹ̀ fáwọn èèyàn lọ́rùn àlálẹ̀ kẹ ẹ̀háwó fáwọn màmá lágbólé ẹ̀háwó fáwọn bàbá lágbólé ara ẹ̀sìn wa ló wà àwọn ọmọ kéékèèké ẹfún olówó ọdún ọmọ kéékèèké náà máa gbówó ọdún ẹfáwọn náà pápápápá náírà kẹtì sí agẹ́rẹ́ ẹ̀jọ́jọ́jọ́ ti náírà nínú ẹ̀kọ́ ọba sẹmọ́ lọ yídì ni pé ìrọ̀jọ́ léyà báyìí a kẹnuró lọ sẹ́yìn àwọn táwọn fẹ́ pẹ̀rẹ̀ tàbá dé àwọn àjẹ nínú ẹ̀rọ tàbá pa ṣúgbà lọ́jọ́ àmọ́ ìlú ẹ̀sọ́ ọ̀tí ẹgbẹ́ náà ẹjẹ́ fẹ́ pẹ́ gbígbà pípa ẹ̀jẹ̀ ní ti ìlú ẹ bá fẹ́ pẹ̀rẹ̀ tó kẹnuró lọ
kò sí fẹ́ni tí ò pẹ̀rẹ̀ wọ́n fẹ́ pẹ̀rẹ̀ ní kó kẹnu oró lọ sí eid tó sì dáni pé ká tètè kírun eid ká tètè kírun eid tó rákà méjì ni rákà méjì kò sí náfìlà ní yídì kò sí ìkọ́mà kò sì sí àgbà àbájí débẹ̀ ká jókòó àmàlì tí ìmáàmù dé báyìí abẹ̀rẹ̀ káwọn sókè Allahu Akbar tẹkibíìrì méje lálákọ̀ọ́kọ́ tẹkibíìrì márùn lẹ́lẹ́kejì ó sọ ọdún súnà lẹ́gbàá Muhammad sallallahu alaihi wasallam ìmáàmù ṣe kútúbà lẹ́yìn tàbá ti kírun ìdí tán tó bá wù wá ìdúró ká gbọ́ kútúbà tí ó bá wù wá a lè mọ́ dúró ká gbọ́ wáàsí ló dára jù wáàsí yìí pọ̀ jù kútúbà yídí ò dàbí kútúbà àti júmà júmà tí mọ́mọ́ bá ti ń ṣe kútúbà a gbọ́dọ̀ sọ̀rọ̀ wọ́n kútúbà yídí tó bá bùkátà ká sọ̀rọ̀ a lè sọ̀rọ̀ pé ẹ máa sọ fún mi pé tó o sọ ẹni mọ́lẹ̀ àgbáyé tó o ti pọ̀ ọ̀bẹ a lè máa sọ̀rọ̀ wọ́n lẹ́sẹ̀ sí mi báwọn àríwò tètè máa lọ ó ti yé wọ́n ló dáa ká dúró kí bọ́mú pẹran ká rí ká tó lọ wọ́n tí ìmáàmù bá ti kírun tán táwọn ìmáàmù ti kírun tán a lè lọ pẹran wa wọ́n tí ìmáàmù bá ti kírun ẹ bá lọ pẹran ẹran mẹ́mọ̀ ló pa òkè fẹ̀rẹ̀ níyà tẹ́sọ fáwọn ọmọ kan tẹ́gbẹ́ àwọn òní wá kírun wọ́n lọ tètè lọ pẹran lẹ̀ ẹran mẹ́mọ̀ ló pa òkè ṣáàtú láhà ẹran mẹ́mọ̀ ló pa ká dó tó dáa jù ní kí máàmù pàyàrá wọ́n ti mọ́sálà yẹn lọ́dún tó lọ àfáfáfáfá ẹgbẹ́rẹ́ tí tó dáa jù kí máàmù pẹ̀rá ṣùgbọ́n tí máàmù bá ti kírun òtítọ́ ti lẹ́tọ̀ so kájẹ́ náà bá ṣe sọ adùnú ẹ má mu tí wáìnì o ẹ má mẹ́nu ẹ má mú kú mu ẹ má fẹ́ bá kú fún ọ ẹsìn mọ́jà jẹjù àníkájẹrẹ dáadáa bí kájà jẹjù kọ́ o ọ̀pùlù wàṣọ́rọ́bù wàlà tó sírífù wọ́n ni ẹ máa jẹ máa mú ṣùgbọ́n mọ́jà jẹjù ẹ má máa mú jù so àwọn ọjọ́ mẹ́ta lẹ́yìn ọdún yẹn náà pè ní àyámù tẹ̀sílẹ̀ ẹni tí ò bá lágbára àti pẹran lọ́jọ́ ọjọ́ kẹwàá ó pa lọ́jọ́ kejì ìyẹn ọjọ́ kọkànlá tí ò bá lágbára àti pa lọ́jọ́ kọkànlá bóyá kò lówó lọ́jọ́ kẹwàá tó ọjọ́ kọkànlá lówó dé kó pa tí ò bá lágbára kó pa lọ́jọ́ kejìlá tí ò bá lágbára kó pa lọ́jọ́ kẹwàá. tó bá wọn àyàwó tẹ̀síríkì yẹn láti àṣùbà ọjọ́ àràfá ni o kì í sàárọ̀ ọjọ́ dó láti máa ṣe tẹkbíràtì lẹ́yìn sọ̀làwátì Allahu akbar Allahu akbar Allahu akbar. La ilaha illallah Allahu akbar wa lillahil hamd àti ṣe tẹkbíràtì yẹn láti bẹ̀rẹ̀ Hijjah ṣùgbọ́n àìdá yẹn rí ṣe lẹ́yìn sọ̀làwátì tó ti yé wọ́n wá di àṣùbà ọjọ́ àràfá àṣùbà lẹ́yìn àṣùbà rẹ̀ láti lè máa ṣe lẹ́yìn àṣùbà tá a gbóhùn sókè pọ̀tì ìgbóhùn sókè yẹn àkíyèsí tó àrẹ ní gbé lẹ́yìn sàbí sókè wàhídì kí sí ká mọ̀ ṣe papọ̀ ó kà fún mọ̀ ṣe tiẹ̀ ní ṣùgbọ́n á gbóhùn sókè ṣe èyí lè mọ̀ sí ayé aláàgbọ́lá bàtẹ́ ìṣe aláàgbọ́lá níbi sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ tèmi lẹ́yìn ẹ̀sẹ̀ á owó dòkè sáwà yìí ni ẹyẹ tó a ní mọ̀ ṣe papọ̀ lẹ́ẹ̀kan náà ìlú tó máa mú ní mọ̀ sọ sí wa lẹ́nu á mọ̀ ṣe bídíà nìyẹn but ohun wa ó lò òkè kò dẹ̀ ní gbèdéke ẹgbẹ́ mẹ́ta lọ wọ́n sọ hàn yìí ṣe mẹ́ta wọ́n kò ló ń kà gbà tó bá tó rẹ̀ ẹnu ni èyí lè sẹ́yẹ̀ fún ó lè ṣe méjì ó lè ṣe mẹ́ta ó lè ṣe márùn ó lè ṣe méje agbóhùn sókè
tó bá ti rí ká gbà fún bọ́dì tó bá ti rí ẹ̀wà gbà fún bọ́dì ó ti rẹ̀ ní tèmi so ẹni tí ò bá rẹ̀ tó mọ̀ sí lọ so a mọ̀ sí lẹ́yìn bọ́ salawat ẹ̀yin zúrì á ṣe bẹ́ẹ̀ ẹ̀yin asìrì á ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ àràfá ẹ̀yin mọ́bí ẹ̀yin ìṣá tó bá dọjọ́ ọdún ìsẹ́ǹtì tó bá dọjọ́ kejì ọdún ìjọ kẹta ìjọ kẹrin tí ó fi di alásàrí ọjọ́ kẹta ọdún alásàrí náà bàbá ti sẹ́lẹ̀ yẹn alásàrí báyìí kò ká tẹ̀kìbíìrì ọdún yẹn ti parí nù ọdún tó ń bọ̀ wá fún ta ló ṣe àgbèrò ṣe tó gbé lára tí wọ́n fẹ́ ká ṣe jù ẹ bá rántí àyà tá a fi bẹ̀rẹ̀ wọ́n kúrò wọ́n há fi àyà ní màdùdà táwọn tó fẹ́ ká mójútó dáadáa lọ́rọ̀ díkìrì yẹn ìmọ̀ ṣe ìmọ̀ gbólúwa wa jalla subhanahu wa ta'ala ìmọ̀ gbé tóbi láwọn ọjọ́ yẹn ilé náà ni àwọn ọ̀rọ̀ tí mo rántí pé ká sọ nípa ọlá tó ń bẹ fún mẹ́wàá ọkọ̀ Hijjah awọ̀lẹ́ ọlá tó ń bẹ fún Arafah àti ìgbà àwẹ̀ níbẹ̀ àwọn ẹ̀kọ́ tó rọ̀ níbi nípa wá fẹ́ lọ níbi súnà náà bíi pé níta bá gbà lọ lé níbi tá a bá gbà lọ yìí ó dáa lágbà tó ní ìlọ lé tá a bá gbòkè wá sí ibi tá a bá fẹ́ lọ padà lọ àgbà ìsàlẹ̀ ara yìí kúrò ní pé ká fi lè gbọ́dún hàn wọ́n fẹ́ ká gbọ́dún hàn lọ́jọ́ ọdún wọ́n fẹ́ ká fọdún hàn a fẹ́ fi gbé afẹ́fihàn àwọn tí ì ṣe mùsùlùmí ní ọjọ́ ọdún àwọn mùsùlùmí kò ní làwọn súnmọ́ wa ẹ̀yẹ́ kí wọ́n fà sọ pé ọdún wáyé sọ bá wọ́n ṣe mú kẹ́lẹ́ ọdún gbangba ni gbogbo bí wá gbogbo bí jáde kì í ṣe lè yá kì í ṣe kárí mi sọ ilé náà ní àwọn ẹ̀kọ́ tí mo rántí nípa wọn béèrè ìbéèrè ṣá ilé náà máa tó rántí àwọn àtúntò Wallahu ta'ala a'lam. صلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين. السلام